Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks. God bless you as you do this. Ngba tó bá ti di February 5 ara wọn celebrate méjì kan ìkan lọ́la ńlá ni tó fi jẹ́ kẹta di òpinnu tupoko àti ìyàwó méjì tí wọ́n ní ọjọ́ ìbí kan náà tí wọ́n celebrate birthday wọn jọ́ kan náà Saidi Balogun àti Fathia Balogun. Èyí wá dé kí wá ní ìjà náà tá a jà tó ẹ pọ̀run láwa tí wàá mọ̀ pé kí ni Ọlọ́run ò ní ṣe tí wá bẹ́ Saidi Balogun ẹ parí ìjà Fathia Balogun ẹ parí ìjà. Ẹ mọ̀ ìpé pa àwọn ọmọ yín gba ọba jẹ́ wedding ni wọ́n máa ṣe mọ́ ọkọ̀ nígbà wá ti darúgbó tán. Wọ́n náà wo Saidi Balogun náà ń gbìyànjú lọ́tún lósì gbogbo àwọn ní mọ̀ rí ẹgbẹ́ pẹ̀lẹ́ nìkankan. Fathia Balogun náà wọ́n ní kìnní kan wọ́n sọ ń dájí pé kìnní kan àgbọ̀n kankan pẹ̀lú náà. Ẹ ṣáà wọ́n á ń fi sọ́tún ẹbí tó ti wọ́n ní Tinubu sọ̀rọ̀ wọ́n lẹ́ẹ̀gbọ́ wọ́n ní gbogbo àwọn èèyàn ti sọ̀rọ̀. Ẹ má jẹ́ kọ́ lọ́n parí ìjà by force fún yín tẹ́nìkan mọ̀ fún yàn kan kidney o. Ọlọ́run ò ní ṣe ti yín bẹ́ẹ̀. Ẹ parí ìjà Saidi Balogun ẹ parí. Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all.